Bímọ yóò ṣẹ̀rù ayé, yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́, yóò ṣẹ̀rù ẹran pẹ̀lú adìyẹ, yóò ra bẹ́là fún wòlíì èké, màálù dúdú fáwọn àfàlẹ́. Yáṣẹ́wò ni yóò máa bá, yáṣẹ́wò ni yóò máa bá ká. Ẹ̀yin kan lè o, ẹ tún dàbí ọgbọ́n, ẹ tún gbẹ̀rọ. Irọ́ yìí ò jẹ́ àfà èké, ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà. Àwọn olódodo kì í tọ̀yàn, bẹ́fẹ́ dà lápáta, ẹ jẹ́ àgbọ̀, bẹ́fẹ́ dà lápáta, ẹ jẹ́ àgbọ̀ sẹ́. Ẹni wá wọn lọ, ẹ jẹ́ lọ jáwọ́, ẹran mélòó lẹ pa nínú oyún. Ìríran yìí ọ̀fẹ́ máa ní, ìgbọràn ẹ̀yìn ọ̀fẹ́ máa ní. Àti sọ̀rọ̀ yìí ọ̀fẹ́ máa ní, ìgbàlà omi ọ̀fẹ́ máa ní, ìgbàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa jàre. Alhamdulillahi wa kafa. Wassalatu wassalamu ala nabiyyil Mustafa. Nabiyyina Muhammadin wa ala alihi wa sahabihi. ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها المسلمون الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ́pẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún anabiwa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọhábà, kí Ọlọ́run bá kí ó bá wa kẹ́ wọn. Bákan náà gbogbo àwọn tí wọ́n rìn ní orípa wọn, ìkẹ́ àtọlà Ọlọ́run bá kó máa bá gbogbo wọn lápapọ̀. Abẹ́ Ọlọ́run bá ìkẹ́ àti ìgẹ̀ náà Ọlọ́run ò jẹ́ ọmọ sànbọ̀, jẹ́ ó sàn dórí wa, jẹ́ ó sàn dórí àwọn ọmọ wa àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Ọlọ́run àbíọ́ má jẹ́ kẹ́sẹ̀ wa ó yẹ̀ kúrò lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam. Àwọn bára wa dúpẹ́ fún Ọlọ́run jàmá mùsùlùmí, ọba tí ó tún ní kémi àti yín ká tún máa bẹ lórí ilẹ̀ títí di àsìkò yìí. Òun náà ni a dá ọpẹ́ fún. Abẹ́lọ́run bíbẹ wa, Ọlọ́run jẹ́ ó máa jó oore fún wa. Ọlọ́run àbíọ́ gígùn ẹ̀mí wa lórí ilẹ̀, Ọlọ́run jẹ́ ó máa gùn pẹ̀lú iṣẹ́ olóore. Àbíọ́ Ọlọ́run ọba jẹ́ ká túbọ̀ tán wa ó dáa. A kí gbogbo wa pátápátá látòrí àfáà wa Saheed Shittu tó fi kárí gbogbo jàmá Safe Your Soul pátápátá, tó fi wá kárí gbogbo mùsùlùmí lápapọ̀. A kí gbogbo wa pé a kú àsìkò yìí, kí Ọlọ́run ọba àlékiọlá kí ó san wá ní ẹ̀san olóore. Gbogbo tí Ọlọ́run ọba àlékiọlá ti ṣe fún wa lóore, Ọlọ́run ọba kó má jẹ́ kó bàjẹ́. Àwọn èyí tí a tún ń béèrè lọ́wọ́ Ọlọ́run tí a ń tọrọ Ọlọ́run ọba kó ṣe fún wa. Àfáà wa Saheed Shittu ìṣọ́ Ọlọ́run àtààbò Ọlọ́run má bá wa fi ṣọ́ wọn. Gbogbo ìgbà náà là ń ṣàdúrà àti ní kọ̀rọ̀ àti ní gbangba. Abẹ́ Ọlọ́run ọba, Ọlọ́run má bá wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn, má bá wa dáàbò rẹ̀ bò wọ́n. Àpadà sí burú téèyàn ti fi ṣe tọ́lọ́run tẹ́lẹ̀ tí ó wà lóhùn ṣe tọ́lọ́run má jẹ́ ó bá wọn láéláé. Àpadà sí burú téèyàn ti fi ṣe dáwà ìtẹ́lẹ̀ tí ó wà lóhùn ṣe dáwà mọ́, Ọlọ́run má jẹ́ ó bá wọn láéláé. Àpadà sí burú téèyàn ti jẹ́ àfáà súnà tí ó wà lóhùn dá àfáà ẹlẹ́bọ̀, ń dá àfáà bídíà, ń dá àfáà ológun, Ọlọ́run má jẹ́ ó bá wọn láéláé. Bí mo ṣe tọrọ fún ọ nìyẹn, Ọlọ́run má jẹ́ ó bá èmi náà, Ọlọ́run má jẹ́ ó bá gbogbo àwọn àfáà orí Safe Your Soul, Ọlọ́run má jẹ́ ó bá gbogbo àwa jàmá orí Safe Your Soul, Ọlọ́run má jẹ́ ó bá gbogbo àwa mùsùlùmí òdodo kárí ayé. Wọlá la ilaha illallah, wọlá àti tóbi ìrí Ọlọ́run. Lénìí pẹ̀lú ògo Ọlọ́run, ní tí a fi máa bára wa sọ̀rọ̀ náà lẹ́yìn òǹkàlùkù wa ti ń wò ní ọ̀dọ̀ wa ni. Òun ni asbabu huduthil masahibi wa izalatuha. Ìyẹn ni àwọn òkùnfà tí ó máa ń fa kí àjálù burú máa jálù yàn. Àwọn tí ó jẹ́ òkùnfà tó máa ń fa kí àjálù burú, àwọn mùsíbà bú, àwọn àdánwò bú kó máa ṣẹlẹ̀ sẹ́dà tọ́ àti àwọn ọ̀nà àbáyọ. Abẹ́lọ́run kọ́lọ́run ọba kó dákun kó jọ kó là wá níbi àwọn àjálù ogun, bí àwọn
àmùsíbà bú kọ́lọ́run bá kó sọ wa níbi eléyìí. Gbogbo àwọn tí ó bá sì ti bá abẹ́lọ́run ọba àlékè ọlá kọ́lọ́run bá kí ó bá wa wò wọ́n, kó bá wa gbé àdánwò náà kúrò fún wọn. So gbogbo àwa tí ò tí ọlọ́mọdé wọ́n jẹ́ ká àdánwò ogun wọ́n jẹ́ kó bá wa. Rí eléyìí ọlọ́run ọba àlékè ọlá ó ti ṣàlàyé fún wa láti inú Al-Qur'an al-Karim. Ọlọ́run ọba àlékè ọlá ó ń sọ fún wa àwọn in tó máa ń fa okùnfà nǹkan yìí àti bí ọlọ́run bá ṣe máa ń gbé nǹkan yìí kúrò fẹ́dà tó bá ṣẹlẹ̀ kí ló fà á tọ̀ ó ti wá ná ó ti wá ṣẹlẹ̀ ná nǹkan tó bá ti fà á bó ni ó ṣe kú ò. So eléyìí òun náà ni ìwọ̀nba nǹkan tí a fẹ́ pera wa sákìyèsí rẹ̀. Abẹ́lọ́run ọba àlékè ọlá ọlọ́run má jẹ́ á sí wí má jẹ́ á sí sọ, ọlọ́run tó tí ọlọ́run sọ tánàbí ò sọ má jẹ́ ó tẹnu wa jáde láéláé. Alákọ̀ọ́kọ́ ń bẹ nínú àwọn ọ̀nà tí máa ń fa wàhálà sígbésí ayé ẹ̀dá ó ní pé ọlọ́run ọba àlékè ọlá tẹ́ bá lọ wọnú Suratul Anfal, ọlọ́run ní dhalika bi anna Allaha lam yaku mughayyiran ni'matan an'amaha ala qawmin hatta yughayyiru ma bi anfusihim. Allahu akbar. Ọlọ́run ọba àlékè ọlá ó ń sọ fún wa ń bẹ̀ wípé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, àjálù tí ń jálù wọn ó ń jálù wọn, aburú tó ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀dá ó ń ṣẹlẹ̀ sí wọn ní tìtorí pé kí ni o, torí pé dájúdájú ọlọ́run ọba àlékè ọlá kò ní yí ìdẹ̀ra tó bá ti ṣe fẹ́ẹ̀yàn kan padà sáìdá, kò ní yí ìdẹ̀ra tó bá ti ṣe fáwọn orílẹ̀-èdè kan padà sáìdá, kò ní yí ìdẹ̀ra tó bá ti ṣe fáwọn ìjọ kan padà sáìdá. Hatta yughayyiru ma bi anfusihim, títí táwọn fúnra wọn ò fi yí padà, ọwọ́ ara wọn ni wọ́n fi ṣe kíni wọ́n ò fi yí padà. Jàmáà mùsùlùmí, ó túmọ̀ sí wípé inú àwọn ọ̀nà táburú ń gbà báyàn láyé òun ni tí wọ́n fúnra ara rẹ̀ òun fọwọ́ ara rẹ̀ fa aburú yẹn sórí ara rẹ̀. Nínú àwọn ọ̀nà ni so inú àwọn ọ̀nà náà iná láti ń kà fún wa látọjọ́ ẹ̀ ó ní ká máa rí sí ọlọ́run, káráwọn tó ń ṣe tọlọ́run tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ká máa ṣe kíni ká máa ṣaburú sí wọn jẹ́jẹ́. Kí ló ṣe nì ìwọ tó máa ń kọ kọ́mẹ́ǹtì ibú lórí ẹni tó bá ń ṣe kíni tó ń ṣe dáwà tọlọ́run tó ń pè yín lọ síbi òdodo ẹ̀sìn ọlọ́run pé tọ́lọ́run sọ nìyí ní tálùkùránì sọ nìyí ó wà ń kọ̀ọ̀kan kúkọ nípa ẹ̀ kó o ti mọ̀ pé kí ni o. Dhalika bi anna Allah, níjọ́ tí wàhálà bá dé, níjọ́ tí mùsíbà abú bá dé báyìí, kó ló fà tó fi dé báyìí. Bi anna Allah, ó ní pé dájúdájú ọlọ́run ọba o lam yaku mughayyiran ni'matan an'amaha ala qawmin, ìrọ̀rùn tó ti báyìí tẹ́lẹ̀ tó ti wà inú dùnnú inú rọrùn ọlọ́run ọba kọ́ ló yí padà sáìdá fún ẹ o, ìwọ fúnra ara rẹ ló ṣe kíni ló yí padà sáìdá fúnra ara rẹ. Torí pé ńgbà tó bá ti wá dé tó ti ń gbógun ti sí ọlọ́run bá kí ni ó máa ṣẹlẹ̀ sí ẹ wàhálà, kí ni ó máa ṣẹlẹ̀ sí ẹ fitna. Mo jẹ́ pé ẹni tó bá ń ṣiṣẹ́ ọlọ́run tó ń pè síbi òdodo ọ̀rọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ dìde sí o, kódà bí agbára rẹ ò bá tí ìka tó ń pè sí yẹ pé ẹ̀sìn ọlọ́run ni ọmọ bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run jágbára mi ó ká, ọlọ́run jágbára mi ó ká, jẹ́ kémi náà ó lè ṣe, ó ní dìde kó wá takò gẹ́gẹ́ báwọn àáfàá kan ṣe ń ṣe lénìí. Wọ́n ti ń ṣaburú bọ̀, wọ́n ti ń ṣe tí ò bá tọ́lọ́wọ́n bá bọ̀, tàbá wá pè wọ́n pé eléyìí ò rí bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe sọ ní bánábì ṣe sọ ní, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú yín, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ tí ò dá ń pa yín, wọ́n bẹ̀rẹ̀ sí ní sánà bí ẹ ṣe kú pé àwọn fẹ́ pa yín ni. Subhanallah, kí ni wọ́n ń ṣe fórí ara wọn yẹ? Wọ́n ń ṣe kí ni àdáadáa tó ti ń wà ńlẹ̀ fún wọn, inú ìrọ̀rùn tán ti wà tẹ́lẹ̀, wọ́n fẹ́ yí padà sáìdá pẹ̀lú ọwọ́ ara wọn nípa lẹ́tà tí wọ́n ń kọ sí ọlọ́run ọba àlékè ọlá. Tẹ́ bá tún lọ wọnú àyà mi inú Suratu Shura, ọlọ́run ọba àlékè ọlá sọ ń bẹ̀ pé wa ma asabakum min musibatin fabima kasabat aydikum wa ya'fu an kathir. Wa ma asabakum min musibah, aburú kan ò ní ṣẹlẹ̀ sí, àjálù kan ò ní jálù yín
gbogbo àjálù tó bá jálù inú àjálù àbábúrú kan ló ṣẹlẹ̀ sí inú aburú fábìmọ̀ kásábátì àìdí ìkùn ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà ìtẹ́ fọwọ́ ara yín ṣe ń sẹ́ni wàyáàfù àrùn kàfíìrì ọlọ́run bá sì máa ń ṣàbójúkò níbi èyí tó pọ̀ tẹ̀ ń ṣe láìda so ṣùgbọ́n àwọn àìda tó bá ṣẹlẹ̀ sí lọ chẹ́ẹ̀kì ara ẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ chẹ́ẹ̀kì ara ẹ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ chẹ́ẹ̀kì ara ẹ̀ àdánwò tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ chẹ́ẹ̀kì ara ẹ̀ ṣé kèsè pé wọ́n fúnra rẹ lọ fọwọ́ ara ẹ̀ fà á torí ọlọ́run bá ló ń sọ fún wa pé òun ò kì í yí ìkẹ́ tóun ti ṣe fún yàn dáadáa tóun ti ṣe fún yàn òun èyí yí padà sáìdá títẹ́ni yóò fi yí padà fúnra ara rẹ̀ sáìdá so ló fi jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí ẹ láburú lọ wò ó ṣé kèsè pé wọ́n ló yí padà fúnra ara rẹ̀ sáìdá gẹ́gẹ́ bọ́dọ̀ wọn bá àlékè ọlá bó ṣe ṣe àlàyé ẹ̀ o so tó bá rí bẹ́ẹ̀ jọmọ́ mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ ẹni tí ó máa jẹ́ nire tí ó ṣe dáadáa láti jẹ́ ẹni tí ó dúró sójú ọ̀nà ọlọ́run tí ó ródòdó lódòdó báyìí tí ò ní pe funfun ní dúdú tí ò ní pe dúdú ní funfun torí pé nípasẹ̀ pé èèyàn pe funfun ní dúdú ó ń pe dúdú ní funfun nípasẹ̀ báyìí èèyàn sórí ibú láti bẹ̀ so àjálù ibú tó jálù láti bẹ̀ òun fúnra ẹ̀ ló ṣe kíní ìlú fọwọ́ ara rẹ̀ fà á ọlọ́run bá tún sọ inú àyà kẹta ẹtún jẹ́ ń kà á nínú sọ́tù rúùmù àtúnbá ilé náà ń bẹ̀ ọlọ́run ní zọ́hárọ̀ lè fasádù fil barri àwọn aburú mà tí ó ti hàn lórí ilẹ̀ aburú pọ̀ rẹpẹtẹ lórí ilẹ̀ wàlí báhàrì àti nínú odò bímá kásábàtì àìdí nas nítorí tá àwọn ọmọ èèyàn ń ṣe ń ṣe àwọn ọmọ èèyàn ni wọ́n ń ṣe aburú yẹ o kìí sáǹjànú kìí sẹ́ni kankan o àwọn èèyàn ni wọ́n ń ṣaburú yẹ o àwọn aburú tó kún bẹ̀ yẹ ọlọ́run wa ní liyudhikahum ba'da alladhi amilu èmi ọlọ́run ọba mo wá ṣe kí ni o àwọn aburú tí wọ́n wà ń ṣe yẹ kí n tìtorí kémi ọlọ́run ọba wá lè bá kí n lè bá fún wọn tọ́wò apá kan sí ẹbú tí wọ́n ṣe yẹ la'allahum yarji'un bóyá wọn ó lè ṣe kí ni bóyá wọn ó lè ṣẹ́rí padà nígbà tí ìyà bá jẹ wọ́n bóyá wọn ó lè túbá bóyá wọn ó lè ṣẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́run nígbà tọ́wọ́ ìyà bá bà wọ́n so ọlọ́run wàá sọ ìyà kalẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ jàmáà mùsùlùmí ó mọ̀ dáyà kẹta ó ń sọ̀rọ̀ nípa kíni nípa wípé àwọn nǹkan bú tó ń ṣẹlẹ̀ sẹ́dá lórí ilẹ̀ ẹ̀dá ló ń fọwọ́ ara ẹ̀ request ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlékiọlá káburú yẹ tó ṣẹlẹ̀ sí jàmáà mùsùlùmí torí pé nígbà tó o bá ti ń ṣaburú nígbà tó o bá ti ń ṣàìdá kò sí nǹkan kan tó lọ́ máa gbé padà wá fún ẹ ju àìdá àtàburú lọ́lọ́run ọba máa gbé padà fún ẹ dáadáa tó ti ń ṣẹlẹ̀ sí ẹ tẹ́lẹ̀ gbàrà tó ti náwó ṣàìdá tó ti ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ báyìí ọlọ́run wà ní kí dáadáa yẹ kó di àìdá ìjàmbá oríṣiríṣi ó wà máa ṣẹlẹ̀ sí ẹ wàhálà oríṣiríṣi ó wà máa ṣẹlẹ̀ sí ẹ bóyá wàá ṣe kíni bóyá wàá ronú pìwàdà jàmáà mùsùlùmí ìyẹn tó mú ayé ẹlẹ́ẹ̀kẹrin wá tabatun lọ wọnú sọ́tù nahali aya Quran chapter 16 nínú sọ́tù nahali ọlọ́run tó ń sọ ń bẹ̀ pé wadaraba Allahu mathalan qaryatan kanat aminatan mutma'innatan ya'tiha rizquha ragadan min kulli makan فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون الله أكبر ọlọ́run ọba àlékiọlá ó ní ọba tó fi àpẹẹrẹ kan lélẹ̀ fún wa ó tún ṣàlàyé ọ̀rọ̀ fún wa ó ń júwe ó ń àpèjúwe ó fi ń lélẹ̀ fún wa ó ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa ó wá ń mú ìlú kan wá wípé mathalan òun tún fàpẹẹrẹ kan lélẹ̀ fún yẹn tún wòye sí qaryatan kanat aminatan mutma'inna ìlú kan agbègbè kan ìgbèríko kan tó ṣe wípé kí ni o mutma'innatan wọ́n wà ní ìfọ̀kànbalẹ̀ àwọn èèyàn kan àwọn ìjọ kan tó ṣe pé wọ́n ṣe kí ni o wọ́n wà ní ìfọ̀kànbalẹ̀ ya'tiha rizquha ragadan min kulli makan ìjẹ̀mú wọn wá bá wọn ní gbogbo ọ̀nà
ọlọ́run pèsè fún wọn bó ṣe ń pèsè fún wọn lọ́tún ló ń pèsè fún wọn lọ́sìn àlùbáríkà ọlọ́run ṣe ń jáde fún wọn látòkè sánmà bẹ́ẹ̀ ló ń jáde fún wọn láti òkè ilẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ ìwọ náà wà àsìkò tó ń rí sí tí gbogbo nǹkan ń lọ tí gbogbo nǹkan ń dà tó láàkì nǹkankan ìwọ náà wò ní ọlọ́run bá ń sọ yìí. ọlọ́run wa ní fàkàfàrọ́t wọ́n wá ṣe kí ni wọ́n ń jẹ wọ́n mu pẹ̀lú láàyè rọrùn ló ti wá bá wọn fàkàfàrọ́t bí àná omi ńlá ṣùgbọ́n wọ́n wá ṣe kèfèrí sí dẹ̀ra ọlọ́run Allahu akbar wọ́n wá ṣe kèfèrí sí dẹ̀ra ọlọ́run wọ́n ṣàìmoore sí dẹ̀ra tọ́lọ́run bá ṣe fún wọn wọn ò dúpẹ́ oore náà fọ́lọ́run wọn ò sin lọ́run ọba náà bó ṣe tọ́ wọn ò fún ọlọ́run ọba náà ní ìwọ rẹ̀ bó ṣe yẹ kí wọ́n ó fún un. dípò bẹ́ẹ̀ aburú ni wọ́n ń ṣe fọ́lọ́run dípò bẹ́ẹ̀ aburú ni wọ́n ń ṣe fáwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run dípò bẹ́ẹ̀ aburú ni wọ́n ń ṣe fáwọn tó ń ran sí ọlọ́run ọba lọ́wọ́ dípò bẹ́ẹ̀ àìdá ni wọ́n ń tàn káàkiri orí ilẹ̀. ọlọ́run ní fa'adhāqa Allāhu libāsal jū'. nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ àwọn ọlọ́run ọba wá ṣe kí ni àwa fi aṣọ ebi adáwọ̀ wọ́n wá di àwọn tí wọ́n ti ń rí jẹ lọ́nà rọrùn tẹ́lẹ̀ tíjẹ̀mú wọn rọrùn ọlọ́run wá ní kébi ọmọ pa wọn wá ró jẹjẹ ó ti níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ ó ṣe kí ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kò ríṣẹ́ sí mọ́ ọ̀nà ẹ̀ tó ti ń tò tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ọ̀nà ẹ̀ dàrú ọlọ́run dínà mọ́ nítorí kíni nítorí pé òun ló kọ́kọ́ ṣe àìmoore sọ́lọ́run ọba àlékiọlá kò dúpẹ́ oore tọ́lọ́run ọba ṣe fún un ìjọsìn ọlọ́run ọba kò jọ́sìn fọ́lọ́run nígbà tọ́lọ́run tún ṣoore fún un yóò tún máa lọ sọ́dọ̀ àwọn àáfàá oníjálàbí àwọn àáfàá oníjálàbí àwọn àáfàá tó ń tẹ yẹ̀pẹ̀ pé kódà iṣẹ́ yín jẹ́ bàbá àáfàá ń sàlẹ̀ odò mo rọ́wọ́ yín ọwọ́ ta lórí kò rọ́wọ́ ọlọ́run mọ́. fàkàfàrọ̀t bí àníhùn mi lọ wọ́n ṣe kèfèrí sí dẹ̀ra tọ́lọ́run ọba àlékiọlá ṣe fún wọn. so fa'adhāqa Allāhu libāsal jū' ọlọ́run ni àwa pajúdà sí wọn àwa wọ̀ wọn láṣọ ebi a ní kí wàá lọ́wọ́ máa bá wọn lọ́tún kó máa bá wọn lọ́sì wal khawf kí ìjà yìí ó máa ṣẹlẹ̀ sí wọn kí wọ́n mọ̀ ní fọkànbalẹ̀ bima kānū yasna'ūn torí nǹkan tí wọ́n ń ṣe ń ṣe torí iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe làwọn ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wọn jàmá mùsùlùmí àní ẹ má bílémù ọlọ́run má bílémù ẹnì kankan falūmū anfusakum ara rẹ ni kó o bú sẹ̀ àní òronú sí ní tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́lọ́wọ́ ìjọ́ wo lo ti rántí ọlọ́run ìjọ́ wo lo dúpẹ́ oore fọ́lọ́run ìjọ́ wo lo sin lọ́run bó ṣe yẹ kó o sin lọ́run ìjọ́ wo lo ń gbà pé oore tọ́lọ́run ṣe fún ẹ ọlọ́run ọba ló ṣe kì í ṣe pé ẹnìkankan ni ó ń ṣe ní direct àbí ní indirect ìjọ́ wo ni o gbà wípé gbogbo oore tó ń tẹ̀ lọ́wọ́ yẹn direct ni o ò lè gbà pé direct ni torí pé ìwọ náà ti kọ́kọ́ ń sá lọ ibì kan. kódà àwọn àáfàá abú tó o sì ń tẹ̀lé àwọn náà ń sọ fún ẹ wípé díẹ̀ ọmọkùnrin rẹ ò tó ẹnìkan ò lè láyé àfi kó o ṣe kí ni kó o tẹ́ǹdì àfi kó o ṣe kí ni kó o fa bó bá fa yá àlá kó o fa yá àyá sẹ̀kún yá àyá sẹ̀kún wá lòun fà lọ́sọ́dọ̀ tiwọn so oore tọ́lọ́wọ́n bá ṣe fún ẹ yẹ o wà ń gbé ìdúpẹ́ rẹ̀ fáwọn o ò gbé ìdúpẹ́ rẹ̀ fọ́lọ́wọ́n bá tó ṣoore yẹ fún ẹ mọ́ o ń gbà pé àwọn ni agbára tí wọ́n ní ni wọ́n fi ń ṣoore yẹ fún ẹ pé tí kì bá ṣe ní tìtorí tiwọn ni tí kì bá sọ láà tiwọn ni tí kì bá ṣe àwọn ni Allahu akbar ọ̀rọ̀ yìí máa bí ọlọ́run ọba ó bí nínú púpọ̀. jàmá mùsùlùmí inna hadhihi al-ayati al-karimata تفيدنا أن الله تعالى عادل وحكيم وأنه لم ينزل البلاء على قوم إلا بسبب عصيانهم لله ومخالفة أوامره ولا سيما الابتعاد عن التوحيد وانتشار مظاهر الشرك في أكثر البلاد الإسلامية التي تعاني بسبب الفتن والمحن ولن تزول إلا برجوع إلى توحيد الله
وتحكيم شريعته في النفس والمجتمع. Allahu akbar. Jàmáà mùsùlùmí, ẹ̀rí àwọn ayat eléyìí tá a kà yìí, àwọn ayat tí a kà kalẹ̀ yìí, bí a ṣe ń ṣe àlàyé rẹ̀, ó ń fún wa, ó ń jẹ́ kó yé wa, ó sì ń fún wa ní àǹfààní láti mọ̀ wípé ọlọ́run ọba Allah adilun, ọba onídéédéé ni o, ọba onídéédéé ni, wa hakimun, ọba ọ̀jọ̀gbọ́n ni, kì í sọba tí kàn máa ń da ọ̀rọ̀ èèyàn rú níjọ́ pé mo lágbára láti ṣe bẹ́ẹ̀, mo kàn dọ̀rọ̀ ẹrú, ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ o, torí pé ọlọ́run ọba àlékiọlá ó ṣe àbòsí léèwọ̀ fúnra ara rẹ̀, kò ní ṣàbòsí. Ó ló ń ṣe léèwọ̀, ó ní mo wá ṣe léèwọ̀, mo ṣàbòsí léèwọ̀ fúnra mi, mo wá ṣe léèwọ̀ fún gbogbo yín náà, ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín o, ẹ̀yin tẹ́ bá jẹ́rú sí mi. Jàmáà mùsùlùmí sọ́lọ́ ní wàá ṣàbòsí fún ẹ, yóò wà ní ọya kíjẹ máa dàrú, ọya kíjẹ máa bàjẹ́, yóò ti ṣe nǹkan kan ni, ìwọ ló ti kọ́kọ́ ṣe kí ni, ìwọ ló ti ṣe nǹkan kan, lẹ́tà tó kọ sọ́lọ́ ń lè sí tó padà ń gbà, ó wá lè fura, ó lè má fura, ó lè fura, ó lè má fura. Jàmáà mùsùlùmí, àwọn àyátì yìí ó ń jẹ́ kó yé wa wípé kí ni o, ọlọ́run ọba onídéédéé ni, ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ni, ọlọ́run ọba kì í sọba tí máa ń da ọ̀rọ̀ èèyàn rú, ọlọ́run ọba kì í ṣe ọba tí kàn máa mú aburú báyàn, ọba dáadáa lọ́lọ́run ọba àlékiọlá. Táburú bá ṣẹlẹ̀ sí ẹ lọ chẹ́ẹ̀kì ààrẹ, táìdá bá ṣẹlẹ̀ sí ẹ lọ chẹ́ẹ̀kì ààrẹ, tí fìtínà bá ṣẹlẹ̀ sí ẹ yẹra rẹ wò. Ó rí i pé inú àwọn letters tó pọ̀ tó ti kọ sọ́lọ́run, tọ́lọ́run ọba àlékiọlá sì ń ṣàmójúkúrò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Àwọn tọ́lọ́run ọba àlékiọlá ọba wá ṣàmójúkúrò, tọ́lọ́run ní eléyìí tó ṣe yìí á jẹ́ kó mọ̀, àwọn ìyẹn ló ń padà rí ni. Ọ̀pọ̀lọpọ̀ náà lọ́lọ́run ọba ti ṣàmójúkúrò, ló fi jẹ́ pé ìgbésí ayé rẹ̀ o gbọ́dọ̀ ṣe kíni, o gbọ́dọ̀ yẹ̀ wò irú ìgbésí ayé wo ni mò ń gbé, ṣé ìgbésí ayé tó tọ́ Ọlọ́run lọ́rùn ni àbí tí ò tọ́ Ọlọ́run lọ́rùn, ṣé ìgbésí ayé tó jẹ́ pé mò ń ṣe tọ́lọ́run ọba fẹ́ ni àbí mò ń ṣe tó tako tọ́lọ́run, ṣé ìgbésí ayé tó ṣe pé àkọ́kọ́ rẹ̀ ṣé mo dọ́lọ́run ọba mọ̀, ṣé mo ní tawhid, ṣé mi ì ṣe ṣírùkù sọ́lọ́run ọba àlékiọlá. Jàmáà mùsùlùmí, torí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí, ọlọ́run ọba kì í kàn ṣàdédé kó kàn sọ àdánwò burúkú kalẹ̀ kó ní kó máa bá àwọn èèyàn, kó ní kó bàjẹ́ fún wọn, kó máa ta fún wọn. Illa bi sábàbí isyanihim lillah, ìyí tó ń fa ni ẹ̀ṣẹ̀ táwọn náà ti ṣẹ̀ lọ́hùn, ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ lọ́hùn, òun ni ọlọ́run ọba àlékiọlá, ìyapa àṣẹ ọlọ́run tí wọ́n ń yapa àṣẹ ọlọ́run, eléyìí ni ọlọ́run ọba àlékiọlá ìlò fi wá máa ń ṣe bẹ́ẹ̀ padà fún wọn. Especially nígbà táwọn èèyàn bá ń jìnnà sí tawhid, tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn ò ní sọ̀rọ̀ nípa tawhid, wọn ò ní sọ̀rọ̀ nípa tawhid. Tawhid sì ni ìpìlẹ̀. Níjọ́ tí àwọn èèyàn bá ti gbọ́ tawhid yé mọ́, orí ilé ó mọ bàjẹ́ náà ni, torí pé gbogbo tẹ́ ẹ bá rí kẹ́ ẹ lè ṣe yóò padà di zero ni. Ló fi jẹ́ pé níjọ́ tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam 13 years àkọ́kọ́, kí ló fi ń palẹ̀ mọ́ fún wọn, kí ló fi ń ṣàlàyé tawhid ni. Ló fi jẹ́ pé gbogbo àwọn àfáà súnà tí wọ́n dúró lórí tawhid ni wọ́n ti ń lurin wọn lórí tawhid, torí pé tawhid ní ìpìlẹ̀. Níjọ́ tawhid bá ti bàjẹ́ ní gbogbo nǹkan ti bàjẹ́. Eléyìí ni ó wàá jẹ́ kó yí ọ wípé ọ̀pọ̀lọpọ̀ nígbà tó wá jẹ́ pé tọ̀ ibi tá a ti expect tawhid, ibẹ̀ ni ò ti sí tawhid lọ́dọ̀ àwọn tí wọ́n pera wọn láàfà, especially nílẹ̀ Yorùbá ń bí. Àwọn gangan ni wọ́n wá ń pe àwọn èèyàn lọ síbi ṣíríkù. Àwọn ni wọ́n ń pe àwọn èèyàn lọ síbi pé kí wọ́n wá lọ máa ṣoògùn tó tójú bọ kádàrá. Kẹ́ máa ṣàwúre, ẹ máa wẹsẹ̀ tajà, ẹ máa ṣe má darí kan. Wọ́n wà ń wá oríṣiríṣi láti máa ṣe, wọ́n sì gbé wọ́n láwọn ń ṣẹ̀sìn Ọlọ́run ọba látẹnu àwọn àáfàá wo ni gbogbo abúlé ti ń jáde látọ̀dọ̀ àwọn àáfàá, torí pé àwọn gangan ni wọ́n ń ṣe àwọn nǹkan burú yìí fáwọn èèyàn. Ẹ wá jẹ́ ń sọ fún yín, pẹ̀lú àìgbọ́ tàwhídì yá àwọn àáfàá yìí,
bó o lọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ṣe fẹ́ gbọ́ tàwíìdì yẹyẹ wọ́n ti wá bàgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn torí pé ìgbésí ayé tiwọn náà ti bàjẹ́ wọ́n ti wá bàgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kú sínú ẹ̀ ló fi jẹ́ pé ìwọ àtèmi àgbọ́dọ̀ dákẹ́ àgbọ́dọ̀ ṣàlàyé tàwíìdì fáwọn èèyàn lọ́sàn-án lóru níkọ̀kọ̀ ní gbangba ọ̀rọ̀ nípa tawhid torí pé okùnfà tó ṣe pé ayé àwọn èèyàn fi ń bàjẹ́ àdánwò ogun fi ń bá àwọn èèyàn àìní tawhid mà ní ìpìlẹ̀ rẹ̀ àìní tawhid ni ẹ lọ wo gbogbo àwọn táyé wọn bàjẹ́ ẹ lọ wò kódà tó fi dórí gbogbo àwọn táyé ń pè láàfà táyé wọn ti bàjẹ́ ẹ lọ wo ìpìlẹ̀ kò sí tawhid kí ló dé tí ayé àwọn sọ̀hábà fi dá táyé kankan nu wọn ò fi bàjẹ́ ṣèbí torí pé tawhid nípìnlẹ̀ wọn tí wọ́n jókòó lé ní ẹ̀yin gbọ́ pé ayé sàbẹ̀ kan wá bàjẹ́ ẹ̀yin gbọ́ rí ni ẹ lè gbọ́ rí ayé rẹ̀ ò lè bàjẹ́ ayé rẹ̀ ó máa dáa ni àlùkìámọ̀ rẹ̀ ó tún wá dáa jù jàmá mùsùlùmí ṣùgbọ́n kí ló táwọn yé àwọn èèyàn fi bá àjálù wàhálà fìtínà oríṣiríṣi kí ló tó fi ń bá àwọn èèyàn lórí ilẹ̀ lénìí torí pé wọ́n ṣe kí ni o wọ́n jìnnà sí ìtànpé ní tawhid báwo làwọn èèyàn ṣe ní jìnnà sí nígbà tó bá ṣe pé àwọn tí wọ́n jẹ́ àáfàá gangan àwọn gangan wọ́n ti sá eré 1000 mile 1 million mile ni wọ́n fi jìnnà sí tawhid láwọn tẹ́ ń pè láàfàá torí wọ́n mọ̀ nǹkan kan nípa tó ń jẹ́ tawhid ìyí tí wọ́n mọ̀ ní pé tọ́ ẹgbẹ́wé àjò wá ìyí tí wọ́n mọ̀ ní pé ẹgbẹ́ náà ń kàlí wá alukur'an al-karim ni ó sọ̀kalẹ̀ litawhid alukur'an ni ó sọ̀kalẹ̀ ní pé ọ̀yá ẹ wá gbàwé àdúrà ẹ wá máa sọ kur'an kalẹ̀ kéde torí tí wọ́n fi sọ alukur'an kalẹ̀ nìyẹn. wọ́n sọ alukur'an kalẹ̀ láti wá pè wá lọ síbi tawhid òun ni ló fi jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ títí dópin alukur'an àlàyé nípa tawhid ló ń ṣe fún wa láti bẹ̀rẹ̀ alukur'an títí tó fi dé parí alukur'an àlàyé nípa tawhid ló ń ṣe fún wa kò sí nǹkan míì tó ju tawhid lọ jàmá mùsùlùmí ló fi jẹ́ pé ó gbọ́dọ̀ gbọ́ tawhid yé àìgbọ́ tawhid yé èèyàn ò lè ráyé ṣe gbogbo àwọn tẹ̀rù pé wọ́n ráyé ṣe wọ́n ti mọ́ tawhid ṣùgbọ́n wọ́n ráyé ṣe wọ́n wá ráyé ṣe inú pírọ́blẹ́mù náà wà. so kò sọ́nà kódà tó fi dórí àwọn ìlú míì tá a máa pè nílùú Islam lópìgbà tí wọ́n bá ti gbé tawhid ilẹ̀ tí wọ́n jìnnà sí so oríṣiríṣi fitan ló máa jálù wọn so eléyìí ò sì lè kúrò kò lè kúrò ni mo fi sọ pé solution fún ìṣòro ayé rẹ solution fún àwọn pírọ́blẹ́mù tó o ní òun ni kí ni o òun ni àrùjú hàn ila tawhidillah ní kó o padà síbi tawhid Ọlọ́run kó o padà síbi tawhid níjọ́ tó o bá padà síbi tawhid ó rojú ó ráyè ayé rí ó sì nítumọ̀ àlùkìámọ̀ rí ó sì dáa jàmá mùsùlùmí alukur'an al-karim ó sọ fún wa nípa ìṣesí àwọn mushrikun àwọn ẹlẹ́bọ àti pé àwọn ẹlẹ́bọ yìí bí wọ́n ti máa ń tún padà pe Ọlọ́run nígbà tádánwò bá dé nígbà tí ilé kókó bá dé máa ṣe jẹ́lẹ́bọ tó máa ṣe jọ́sẹ̀ bọ́ tó wọ́n wà tún pe Ọlọ́run pé wọ́n lọ́run gbogbo ọ̀nà ló ti dí o wọ́n lọ́run wọ́n wà gbà pé Ọlọ́run ọba nìkan ló lè ṣe Ọlọ́run ní falamma najahum mimma hum fihi aadu ila shirki tábà tún ti wá là wọ́n kúrò nínú wàhálà inú àjálù tí wọ́n wà wọ́n ó tún padà sínú ẹbọ yẹn so wọ́n wà máa pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run fi wákìtì rọ̀kọ́ lásìkò tí wọ́n bá wà ní rọrùn ṣùgbọ́n nígbà tí ìṣòro bá dé wọ́n wà máa pọ̀ lọ́hùn nígbà tí ìṣòro bá ti wá lọ wọ́n máa pẹ̀lú míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ìyẹn lọ́lọ́run ọba ń sọ ọba àlékè ọlá tẹ́ bá lọ wọnú suratul Ankabut ọlọ́run ọba mi ń sọ ń bẹ̀ wípé fáìdà rọ́kìbù fil fulki da'awu Allaha mukhlisina lahu ddin
falamma najjahum ila al-barri idha hum yushrikun. ọlọ́run ọba ní fàìdà rọ́kìbù fìlìfùlìkì nígbà tí wọ́n bá gun ọkọ̀ ojú omi, so tí wọ́n bá wọnú ọkọ̀ ojú omi láwọn ayé jọ̀ǹjọ̀ǹjọ̀ǹ nígbà tó ṣe pé gan kò tí ì sí plane, àwọn ọkọ̀ tán fi ń travel òun náà ní o kí ni o ọkọ̀ ojú omi, àwọn ló ti wà látàyé tó ti pẹ́. So nígbà tán bá ti wá kó sínú ọkọ̀ ojú omi tán dáàwù lọ tán bá dàrin agbami tán rí pé omi ló lọ lọ́tún yìí, omi ló lọ lọ́sì yìí, a ti wà lọ́wọ́ ọlọ́run báyìí, wọ́n gbà pé àwọn ti wà lọ́wọ́ ọlọ́run báyìí, àyàwó àwọn àmọ́já pé ǹjẹ́ tọ́lọ̀ bá lọ dà wá sínú omi nǹkan ẹja máa pọ̀ ọlọ́run, wọ́n wà máa pe ọlọ́run dáhùn lọ́ọ̀hà, wọ́n wà máa pe ọlọ́run mukhlisina lahu ddin, wọ́n máa ṣàfọ̀mẹ́sìn, wọ́n gbà pé ìwọ nìkan ṣoṣo ni kò sẹ́lòmí lẹ́yìn rẹ̀ láwọn ẹlẹ́bọ. falamma najjahum ila al-barri, ṣùgbọ́n gbà tọ́lọ́run bá àlékè ọlọ́wà tó ti là wọ́n sórí ilẹ̀ tó bá ti ṣe fún wọn tán sọ̀kalẹ̀ láyọ̀, kí ni wọ́n tún máa ṣe idha hum yushrikun, nígbà yẹn wọ́n tún máa ṣe kí ni o, wọ́n tún máa ṣẹbọ sọ́lọ̀. Allahu akbar, wọ́n tún máa ṣẹbọ sọ́lọ̀. jàmáà mùsùlùmí, ṣé wá rí bí wọ́n ṣe báwọn mùṣírìkù yìí táàrò yìí bí wọ́n ṣe burú tó, wọn ò burú tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n pera wọn mùsùlùmí lẹ́nu. torí pé inna kathiran minal muslimina al-yawma idha waqa'u fi musibatin da'u ghayra Allah, wọ́n máa pe ẹlòmíì nígbà tí wọ́n bá ṣe kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn mùsùlùmí lónìí, nígbà tí kí ni o, nígbà tí wọ́n bá wà nínú wàhálà tájàlú bá jálù wọn, wọ́n máa pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hun, wọ́n máa kébò sí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́hun. sẹ́mi pa àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ ìjọsìn ni kí làwọn máa pè ọlọ́run nígbà tí ṣòro bá dé, àwọn máa ń pe Allah, wọ́n gbà pé Allah nìkan ló lè yọ àwọn kúrò nù wàhálà. so ṣùgbọ́n nígbà tí ṣòro bá ti lọ wọ́n tún máa pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run. ṣé ẹ rí wọn sì, ṣùgbọ́n àwọn míì tí wọ́n wá pera wọn ní mùsùlùmí lẹ́nì wàláhì tí wọ́n ta àwọn ẹlòmíì yẹn tí wọ́n ta ju àwọn ọ̀sẹ̀bọ ọgbà náà lọ. pé wọ́n kàn pera wọn mùsùlùmí lásán ni, wọ́n mushrikun, ẹlẹ́bọ ńlá ni wọ́n. torí pé nínú ṣòro, nígbà táwọn wà nínú ṣòro gan, wọn ò tó pọ̀ lọ́run yẹn lómi lẹ́yìn ọlọ́run náà tún pè. pé ta ni wọ́n pè, wọ́n máa sọ pé ya Rasulallah. tẹ́yìn bá wà nínú ṣòro ta lè yàn pè Allah, àwọn wà máa sọ pé ya Rasulallah, wọ́n máa sọ pé àwọn ń pe ànábì, sànábì náà wọ́n ṣe kí wọ́n pè òun ni, sànábì ní kí wọ́n pè òun, ṣé ẹ̀tọ́ ọlọ́run èèyàn máa fẹ́ dà. wọ́n ya Rasulallah, ya Rasulallah. jàmáà mùsùlùmí, ya Jailani, ya Jailani, ya Rufa'i, ya Rufa'i, àwọn tí wọ́n máa ń pè nù ní lẹ́yìn ọlọ́run. àwọn wọ̀nyí sì ń pera wọn ní kíni o, nígbà tí ṣòro tí wàhálà bá dé, yìí tí wọ́n ń fà nìyẹn. ẹlòmíì á máa pa ya Niyas, ya Ibrahim, ya Niyas. jàmáà mùsùlùmí, àwọn wọ̀nyí ni wọ́n sì ń pera wọn ní mùsùlùmí. wahum mushrikun, iṣẹ́ kèfèrí wo ló tún tó eléyìí, iṣẹ́ kèfèrí wo ló tún ju eléyìí lọ. ìwọ tó wàá mọ nǹkan kan tó lóun wá náà kàlẹ́ káàkiri, ṣebí irú àwọn nǹkan tí wọ́n gbélé ẹ lọ́nà níbi sá máa fa ya Rasulullah, máa fa ya Jailani. tí wàhálà bá dé, jàmáà mùsùlùmí, nígbà tí ẹni tó bá tiẹ̀ péré ẹ̀ láàfáà tó nígbà tó ní ṣòro, bó ń ṣe wo ẹnìkan tó ń wo ṣéwù kan nìṣòro yẹn dẹ̀ kúrò lára òun, kí ló ń pè wá lọ? ẹ dákun, kí nìyẹn ń pè wá lọ? tó ń pè wá lọ síbi ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn? ṣé tàwíìdì nìyẹn àbí ṣíríkù? so jàmáà mùsùlùmí, torí pé kò sí ẹni tó sínira kúò tó lè sínira kúò fẹ́ dà tó ju Allah lọ. ṣùgbọ́n nígbà tí ìnira yẹn tún dé, níbi títí àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹni tó wọ́ọ̀sì dé, ta ni wọ́n tún ń pè? wọn ò tún pe Ọlọ́run mọ́, wọ́n mọ̀ pé àwọn ṣùyúùk
ṣùyúkù wọn àwọn ṣéèkù wọn àwọn ni wọ́n máa pè àbí kí wọ́n máa pè wọ́n láwọn pè ànábì ya Rasulallah khudh biyadi ya Rasulallah khudh biyadi ìwọ òjíṣẹ́ Ọlọ́run wá gbá mi mú ìwọ òjíṣẹ́ Ọlọ́run wá dì mí mú ìwọ òjíṣẹ́ Ọlọ́run wá là mí subhanallah. So ya Rufai ya Badawi ya Sheikhul Arabi àwọn tí wọ́n mọ̀ pé nìyẹn ya Sheikhul Arabi ya Sheikhul Arabi ya Badawi ya Rufai ya Jailani hum mushrikun wa hum mushrikuna batta. Àwọn eléyìí tí wọ́n bá ti bá tí wọ́n débì kèfèrí mùṣírì ẹlẹ́bọ pátápátá pọ́nbélé ni wọ́n jìnnà wọ́n ti kú ònú ìsìláàmù pátápátá nígbà téèyàn bá ti bá ọ̀rọ̀ ẹ̀ débẹ̀. Kò sì sí nǹkan kan téèyàn ń fà lẹ́sẹ̀ tó ju fítínà lọ, fítínà ayérayé yóò kú ònú fítínà yẹn tó bá tún kú láyé ó túbọ̀ bọ́ ní sínú fítínà ayérayé nínú sàárè tí dọjọ́ gbèdé alkiyama kọ́lọ́n tó dájú á tún wọ fítínà ayérayé nínú náà gbére kọ́lọ́wọ́n bá àlékí ọlákólà wà ń bí eléyìí. So jàmá mùsùlùmí ẹ̀rí àwọn eléyìí fáwọn yushrikuna fi shidda wà fi rọ̀kọ́ yukhalifuna kalama rabbihim wa kalama rasulihim sallallahu alayhi wa sallam. Ẹ̀rí àwọn eléyìí wọ́n ń ṣe kí ni o wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ nígbà tí nira dé gàǹtí wọ́n wà ní òníra wọn ò pẹ́ Ọlọ́run ṣe báwọn kébé àwọn mùṣírikù ti ìjọ àwọn mùṣírikù láyé òjíṣẹ́ sallallahu alaihi wasallam àbí kànábì gan tó dé kí ni wọ́n máa ń ṣe àwọn wọn ò mọ̀ pé Ọlọ́run nígbà tí wọ́n bá wà nù ṣòro tán wà nù wàhálà wọn ò mọ̀ pé Ọlọ́run pé ìwọ Ọlọ́run bá nìkan ló kù ìwọ ló lè ṣe ṣùgbọ́n tí wàhálà bá lọ wọn ò tún gbàgbé wọn ò tún mọ̀ pẹ̀lú mi lẹ́yìn Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí lénìí àwọn ò tiẹ̀ ṣe kí ni o wọn àtìgbà tí ṣòro dé o àtìgbà tí wọ́n wà nù wàhálà o àtìgbà tí wọ́n wà nù rọrùn o kò sẹ́ni kankan tí wọ́n ń pè tójú kí ni lọ tójú ẹni tí kì í sọ lọ́hùn ò ní wọ́n ń pè. So irú àwọn eléyìí so tí wọ́n burú jáì ju àwọn tẹ́ ẹ pè ní mùṣírikù tàkọ́kọ́ yẹ àwọn mùṣírikù náà tàkọ́kọ́ yẹ lọ jàmá mùsùlùmí. So irú àwọn tí wọ́n bá wà nípò yìí láyé lẹ́ni tí wọ́n sì ń pera wọn ní mùsùlùmí so kò sí nǹkan kan tí yóò máa ṣẹlẹ̀ sí wọn tójú fítínà ńlá lọ torí pé inú ọmọ bí Ọlọ́run sí wọn. So ẹni tí ìtúnú bá ti wá ń bí Ọlọ́run sí wàhálà ńlá ni ó máa ṣẹlẹ̀ sí àjálù ńlá ni ó máa ṣẹlẹ̀ sí kò wá sọ́nà àbáyọ fún hatta yarji'a ila tawhidillahi subhanahu wa ta'ala tí ó fi padà síbi tawhidi Ọlọ́run síbi ìsọlọ́run ọba lẹ́yọ̀kan ṣoṣo. Jàmá mùsùlùmí innal muslimina fi ghazwati Uhud innama huzimu bisababi mukhalafati ba'di ar-ruma liqa'idihim ta'ajjabu min dhalika faqala lahum Allahu ta'ala qul huwa min indi anfusikum. Ẹ̀rí nínú ogun Uhud nígbàtí tọ́jà tó fẹ́ jẹ àwọn mùsùlùmí nípasẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ogun apá kan wọn àwọn tàfàtàfà tí wọ́n wà lókè tí wọ́n yapa àṣẹ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rí pé wàhálà ṣẹlẹ̀ ni ló fi ń gbà tó yẹ pé téèyàn bá ti ṣe kíni pé bá ti yapa Ọlọ́run so téèyàn bá ti ń yapa Ọlọ́run pé ìtọ́lọ́wọ́n bá ní ẹ ṣe ni tẹ́ bá ti gbé lẹ̀ tẹ́ ẹ ṣe ìtànábì ní ẹ ṣe ni tẹ́ bá ti ń pa ọ̀rọ̀ ànábì tì ẹ máa ní pírọ́blẹ́mù agbére lèèyàn máa ní ọ̀ǹtí téèyàn ó fi padà síbẹ̀ láfi sọ fún wa pé kò sí solution sí ẹni pírọ́blẹ́mù tó o bá lè ní ju pé kó o padà sọ́dọ̀ Ọlọ́run kó o padà sọ́dọ̀ ànábì wa Muhammad kó o padà sínú súnà ànábì sallallahu alaihi wasallam. Kí lọ́lọ́run bó lọ́lọ́run ṣe ní kó o ṣe kí lọ́nàbì pa ọ́ láṣẹ. Àmọ́ ọjọ́ tẹ́ bá ti gúnrí kúrò lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ fi súnà ànábì ilẹ̀ tẹ́ ní nǹkan míì lẹ́ẹ̀mọ̀ ṣe ìjọ náà wàhálà oríṣiríṣi lọ́lọ́wọ́n bá àlékè ọlá yóò máa dà sí lágbádá. Gbọ́ gbogbo àwọn àyà ti ta àká ni. Ìjọ táwọn tí wọ́n yapa nínú ogun ní tí wọ́n yapa èyí tí balógun wọn sọ fún ẹ pé ẹ dúró síbẹ̀ ni o tí wọ́n yapa àṣẹ yẹ kí ló padà ṣẹlẹ̀ sí wọn ṣèbọ́jà fẹ́ jẹ wọn ni
ọjà jẹ wọ́n tán nípa pé wọ́n yapọ̀ ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́n bá fi ń sọ fún inú sọ́tọ̀ Al-Imran pé kúlì uwa mi ní indi anfusikum àtọwọ́ ara yín lẹ́ fífa àtọwọ́fà ni bẹ́ẹ̀ náà sì ni nínú ojú ogun Hunaini nígbà tí àwọn apá kan nínú àwọn mùsùlùmí tó sọ pé ibi tá a pọ̀ dé yìí níbi tá a pọ̀ dé yìí ogun wo ló tún fẹ́ borí wa ogun wo ló tún fẹ́ borí wa pẹ̀lú ẹ̀ ọlọ́run ni wa yawma Hunaini idh a'jabatikum kathratukum falam tughni ankum shay'a nígbà tí pípọ̀ yín tó jọ yín lójú sẹ́mọ̀ ọwọ́ pọ́kànjọ yẹn lójú pé bá a ṣe pọ̀ yìí ọwọ́ pípọ̀ bí a pé bá a ṣe pọ̀ yìí sẹ́mọ̀ pé ó jẹ́ pé èèyàn gbàgbé pé kìí ṣe pípọ̀ wa la fi ń ṣẹ́gun kìí ṣe pípọ̀ wa la fi àánú ọlọ́run ọba ni. ṣé nígbà tí ìwọ̀nba nǹkan bẹ́yẹ tó bá lè mú tó ṣe yí pé lọ́jọ́ náà ilẹ̀ wa fún mọ́ wọn àwọn kèfèrí fẹ́ borí níbi tí ilẹ̀ fún dé kọ́lọ́wọ́n bá àlékí ọlá kó tó ṣẹ̀ṣẹ̀ wá ṣàánú àwọn mùsùlùmí kó ṣẹ̀ṣẹ̀ wá fi wá borí pé ọlọ́run fi yé wa pé ẹ má jẹ́ kó jọ yín lójú pé pípọ̀ yín yẹ o pípọ̀ yín yẹ kọ́ lẹ fi ń ṣẹ́gun èmi ọlọ́run ọba ni mò ń ṣẹ́gun fún yín jàmá mùsùlùmí ní tìtorí wípé mélòó wá ni àwọn nǹkan tó lọ́wọ́ bá àlékí ọlá tó wá pa wá láṣẹ pàápàá jùlọ tawhid tó lọ́wọ́ bá pa wá láṣẹ kájìnà sí ṣíríkù kájìnà sẹ́bọ káwá máa ráwọn àáfàá lé àwọn tí wọ́n pera wọn láàfáà lẹ́nìí kí wọ́n wá jókòó kí wọ́n sọ pé orí àga ànábì làwọn jókòó sí kí wọ́n máa pe àwọn èèyàn lọ sínú ẹbọ yẹn kẹ́yìn yòókù tẹ wá jáfa kẹ wá dá kẹ́kẹ́ máa wò wọ́n kẹ́ni torí ẹ̀fẹ́ bàjẹ́ lọ́wọ́ wọn torí alájọṣejọ nìyí ẹ̀ẹ́dọ̀ta ara yín lálùkìyàmọ̀ so kó tó wá dì bẹ́ẹ̀ irú ẹni tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà òun náà ṣe kí ni yóò jẹ ìyà lálùkìyàmọ̀ torí pé kí ni o dọwọ́ bo òdodo mọ́lẹ̀ o sọ kódà yẹn tó dọwọ́ bo òdodo fún náà òun náà yóò tún kó bẹ́ẹ̀ náà lálùkìyàmọ̀ pé ó sì mọ ló sì sọ kí ló tó bá mi jà nítorí ẹ̀ láyé kí ló tó fèsì mi láyé nítorí ẹ̀ kí ló tó dojú tì mí láyé nítorí ẹ̀ kí ló tó bú mi láyé nítorí ẹ̀ wọ́n wá fi ilẹ̀ aburú ló ṣe fún mi lọ́jọ́ náà ìwọ náà ó kábàámọ̀ bújọ́ náà pé torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe àwọn nǹkan yìí ojúṣe ìwọ tó jẹ́ mùsùlùmí wo ni láti dìde láti máa sọ ètò òdodo ọ̀rọ̀ tiwọn tọ́lọ́wọ́n ba níbi táwa ti ní kápánú ni tá a gbọ́dọ̀ sọ torí níjọ́ tí ìyà bá dé tí wàhálà bá dé sí wọn ọlọ́wọ́n bó lè la àwa pé àwọn ilé ìgbìyànjú wọn sọ tiwọn àwọn tí ò gbọ́ ni ò gbọ́ torí kò sí bá a ṣe lè sọ tó ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ṣùgbọ́n ìwọ tiwa ni sísọ so táwa bá ti sọ so ó gbà o kò gbà o kìí ṣe ìwọ tiwa ni kò gbà kìí ṣe ojúṣe tèmi ni kò gbà kò bá àmọ́ gbà kò bá gbà wàhálà tí ẹ nìyẹn ṣùgbọ́n ojúṣe tèmi ni kí n sọ kí n sì jẹ́ kó yá àwọn èèyàn pé òdodo Islam rèé o so ẹ má lọ sọ́dọ̀ àwọn àfáà tó ń yẹ̀ mí tó ní ẹ wáyé ò ń yẹ̀ mí wò ẹ má lọ sọ́dọ̀ wọn o wọ́n ń ba ayé yín jẹ́ wọ́n ń bẹ̀sìn yín jẹ́ ni o èyí tó ní jálàbí lòun ṣe má lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ba ayé yín jẹ́ wọ́n ń bẹ̀sìn yín jẹ́ ni o èyí tó ní ẹ má ṣoògùn má lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ba ayé yín jẹ́ wọ́n ń bẹ̀sìn yín jẹ́ ni o bó bá ti rí àfáà tó ń ṣoògùn sá fún àfáà tó ń ṣoògùn tí bá ti sọ pé oògùn nílẹ̀ Yorùbá ó ti nítumọ̀ náà bá sọ pé àfáà ń ṣoògùn ṣe ṣoògùn inú rinu làfáà ń ṣe ni ṣe àtẹ̀sẹ̀ mọ̀ yẹ ni kò ṣẹ̀ṣẹ̀ nídìí kí n ṣẹ̀ṣẹ̀ máa sọ pé oògùn eléyìí tí mò ń sọ yìí o àfi tó bá fẹ́ ṣàbòsí báwo pé wọ́n ń ṣoògùn ìwọ náà ti mọ irú oògùn táwọn àfáà ń ṣe náà oògùn ẹ̀yọ́nú ayé oògùn ẹ̀yọ́nú ayé ìwọ náà mọ̀ pé àwọn àfáà ló ṣe fún ẹ oògùn oṣólẹ̀ ìwọ náà mọ̀ pé àwọn àfáà ló ṣe fún ẹ àwọn oògùn tá à ń sọ nìyẹn
oògùn tajà ìwọ náà mọ̀ báwọn àfáà ló ṣe fún ẹ ṣe kì í sọ́dọ̀ kèfèrí ló ti lọ ṣe náà kì í sọ́dọ̀ àwọn mùṣírikùn tí wọ́n jẹ́ tí wọ́n ṣe mùsùlùmí ló ti lọ ṣe náà àwọn tí wọ́n ń kílẹ̀mù ìsìlámù náà ni wọ́n ń ṣe fún ẹ. ó fẹ́ yẹ kádàrá rẹ̀ wò ibo ló ti lọ yẹ̀wò kì í sọ̀rọ̀ babaláwo kan sálì odò àwọn àáfàá yìí náà ni wọ́n ń yẹ̀wò fún ọ. jàmá mùsùlùmí àní gbogbo àwọn àáfàá tí wọ́n bá ń ṣerú ilé tí wọ́n bá kú sórí ẹ̀ wọn ò lè ráàánú ọlọ́run wọn ò lè rálìjánnà ọlọ́run torí pé wọ́n ba yé àwọn èèyàn jẹ́ ni wọ́n ń gbé nǹkan tí ọlọ́run ọba àlékè ọlá tó ní kànábì ó wá fọ̀ mọ́ kó wá lé àwọn èèyàn kú òun bẹ́ẹ̀ àwọn wá ń dá àwọn èèyàn padà sínú ẹ̀ ó là ń sọ fún yín gbogbo àwọn tẹ́ ń pè tá ń jọ lójú tẹ́ ń pè láfa àwọn tẹ́ ń pè tí wọn ò mọ gangan tẹ́sán ọlọ́wọ́n bò yé wọn wọn ò mọ tàwíìdì wọn tàwíìdì ti dàrú mọ́ wọn lọ́wọ́ wọn ò mọ gangan tó ń jẹ́ tàwíìdì bẹ́ẹ̀ yóò bá sì ti mọ tàwíìdì ayé bàjẹ́ àìmọ̀ tàwíìdì ni àìkẹ́kọ̀ọ́ tàwíìdì sọ bẹ́ẹ̀ bá kọ́ tàwíìdì yóò mọ tó ń ṣe ṣùgbọ́n gbà tí wọn ò kọ́ tàwíìdì tí wọn ò mọ tàwíìdì gbogbo tí wọ́n ń lọ kí wọ́n mọ̀ kọ́ ògùn kí wọ́n mọ̀ kọ́ nánkàlé kí wọ́n mọ̀ kọ́ kìtàbùlẹ̀ asfar kìtàbùlẹ̀ amọ̀r àwọn ni wọ́n ń wá káàkiri eléyìí ò jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n wá káàkiri nù ní kí lọ́lọ́run sọ kí lànàbì sọ kí ni ṣẹ̀ríà ìsìlámù sọ eléyìí ò kàn wọ́n mọ́ torí pé ibẹ̀ yẹn ni wọ́n ti ń rí ṣe kí ni o ni wọ́n ti ń rówó lọ́gbà lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n ti ń bí àbùkátà wọn lọ́wọ́ àwọn èèyàn wọn wá kọ̀ pé ṣé tí mò ń ṣe yìí ṣé halali ni àbí haram kò kàn wọ́n ìwọ tó bá wá fẹ́ sọ pé ṣẹ̀ríà sọ ní tí ṣẹ̀ríà sọ ní pé eléyìí tẹ̀ ń ṣe kò bá súnà mu wọ́n gbógun tì ọ́. sọ̀rọ̀ ṣe sẹ́ńgbà tó bá gbógun tì ọ́ wọ́n gbógun tà nábì náà sallallahu alaihi wasallam wọ́n gbógun tà àwọn sàhábà wọ́n bá ti dúró lórí dáadáa wọ́n gbógun tì ọ́ wọ́n bá ti dúró lórí òdodo wọ́n gbógun tì ọ́ tó bá ti ṣe dáwà tàwíìdì wọ́n gbógun tì ọ́ wọ́n tó bá fẹ́ kí wọ́n gbógun tì ọ́ mọ́ ṣe tàwíìdì mọ́ sọ̀rọ̀ tàwíìdì mọ́ nìrí tàwíìdì ó rí ẹnìkan kò ní rí tí ẹrù jàmá mùsùlùmí kò sí tàwíìdì kò sí ìsìláàmù ni o so torí ẹ̀ ó ní Umar ibn al-Khattab ló fi kọ lẹ́tà sí àwọn balógun rẹ̀ ní ilẹ̀ Iraq ó ní wala takulu inna aduwana sharrun minna falan yusallito alayna farubama sullito ala qaumin man huwa sharrun minhum kama sullito ala bani israila kufarul majusi. So lima amilu bilmaasi wasallallahu al-auna ala anfusikum kama tas'alunahu al-auna ala aduwikum. Umar ibn al-Khattab ó kọ lẹ́tà sí àwọn balógun rẹ̀ ní ilẹ̀ Iraq ó ní ẹ má sọ pé kí ni o ẹ má sọ wípé àwọn ọ̀tá wa èèyàn bú ni wọ́n jù wá lọ àwa sì jẹ́ èèyàn rẹ̀ jù wọ́n lọ èèyàn bú ni àwọn ọ̀tá wa jù wá lọ fàlàyé sálẹ̀tọ̀ àlẹ́ náà wọn ò lè wá jẹ gàba lé wa lórí wọn ò lè wá lágbára lórí wa Umaru ní ẹ má sọ bẹ́ẹ̀ o ó ní mélòó farubama súlìtọ̀ àlà kó mi mọ́ni wúwa ṣáàrùn mínìwò mélòó ìgbà tó ṣe yí pé Ọlọ́run máa ń fi jẹ gàba láwọn èèyàn lórí àwọn èèyàn tó burú jù wọn lọ àwọn tí wọ́n jẹ́ èèyàn burú wọn wà jẹ gàba lé àwọn èèyàn rẹ̀ lórí mélòó ìgbà ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kàmá súlìtọ̀ alábàání Israila kò fáàrù lè Májúsì gẹ́gẹ́ bí àwọn kò fáàrù àwọn kèfèrí Májúsì wọ́n ti wá jẹ agbára lórí àwọn Bani Israila wọ́n á lágbára lórí wọn so wọ́n sì rí lò nítorí kíni nítorí pé àwọn Bani Israila wọ́n ti ṣẹ̀ wọ́n nítorí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ rẹpẹtẹ kèfèrí wá lágbára lórí wọn lọ́bi jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n náà rí lónìí tí kèfèrí wá lágbára lórí rẹ ìwọ tó jẹ́ mùsùlùmí lọ máa wo àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ náà wọn lọ́wọ́ fi dábàá fún kèfèrí lórí rẹ lọ máa wo àwọn ṣíkò ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ fi kèfèrí lórí rẹ. so pátá bá ti pàdé so èyí ó yẹ yóò yẹ pẹ̀lẹ́ yóò yẹ ní akíọ̀ ó yẹ jọmọ́ mùsùlùmí
Umaru wa ni wasallu ala anfusikum ẹbẹ lọba pé kọ́ lọ́wọ́ bá kó ràn yín lọ́wọ́ lórí ẹ̀mí lórí ẹ̀mí so kọ́ lọ́wọ́ ràn yín lọ́wọ́ lórí kọ́ lọ́wọ́ bó máa rìn lọ́wọ́ lórí ẹ̀mí kẹ́ ẹ lè máa ṣe kí ni kẹ́ ẹ jẹ́ tí ó lè máa kọ̀ǹtró ẹ̀mí kẹ́ ẹ jẹ́ tí ó lè máa kọ̀ǹtró tí ó máa yọ àná tó lọ pé báyìí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń bi Ọlọ́run ọba pé kó ràn yín lọ́wọ́ lórí ọ̀tá yín bẹ́ẹ̀ náà ni kẹ́sì máa bẹ lọ́wọ́ kó ràn yín lọ́wọ́ ẹ̀mí Ọlọ́run àbíọ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀mí wa Ọlọ́run lọ́wọ́ lórí ẹ̀mí wa Ọlọ́run àbíọ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀mí wa Ọlọ́run jẹ́ ká lè máa kọ̀ǹtúrò ẹ̀mí wa lọ síbi dáadáa jẹ́ ká lè máa kọ̀ǹtúrò ẹ̀mí wa sí Ọlọ́run ọbẹ̀ Ọlọ́run ọba torí ẹ̀ jẹ́ mọ́ mùsùlùmí nínú ọ̀gá yín tó ṣe pé kí ni ó bá èèyàn jẹ́ òun ni kí ni ìgbàgbé ìjìnà síta òkìkí àwọn olóyè tó ń ṣokùnfà láyé àwọn èèyàn fi dà pẹ́pẹ́ láyé àwọn èèyàn dà tó bá jẹ́ ní olórí rẹ̀ ó ní ìjìnà sí tawhid ẹ bá gbogbo àwọn ọmọ ní tawhid ẹ lọ́wọ́ wọn ẹ bá wọn kékeré yà á lọ yìí ni wọn ẹ lọ́wọ́ gbèsè ayé wọn ṣe é lórí àti wọn lówó rẹpẹtẹ tó bá nílé rẹpẹtẹ kó ti gbé onígbèsè ayé tó dà ní rárá àwọn kan Ọlọ́run tó bá ń sọ kalẹ̀ tó bá wọnú ìgbésí ayé rẹ̀ wà lówó rẹpẹtẹ ìgbésí ayé rẹ̀ ó sì máa di ayé máa tutù ó sì máa rí bá tí wọn náà wọ́n báyìí yóò máa lọ bó bá nàṣẹ báyìí yóò máa lọ bó bá dojúkọ báyìí yóò máa lọ kódà bó bá ń bínú Ọlọ́run ó sì máa bínú torí pé onítàwíìdì ó dúró síbi tàwíìdì ni sọ tó bá rí bẹ́ẹ̀ jẹ́ mọ́ mùsùlùmí ẹ jẹ́ àpàdà síbi tàwíìdì ó bá wọn fà tí wọ́n bá lọ sí ìyẹ̀wò ìyá wọn lódì so ẹ jẹ́ àwọn lódì kápá wọn ti àtàwọn àtẹ̀wọ́ wọn kápá wọn ti àtàwọn àtò wọn kápá wọn ti àtàwọn àtìjáde wọn kápá wọn ti àtàwọn àtẹ̀wọ́ wọn wọn lọ mọ ogun fúnra wọn àtàwọn fámìlì wọn nìkan jàmá mùsùlùmí eléyìí láti orí ayé kíámà ó sì bá tó bẹ́ẹ̀ lọ́wọ́ tó ń kojú ọ̀tún ilẹ̀ ìwọ náà rí lọ́wọ́ pé pọ́blẹ́mù ẹ̀ pọ̀ sí ni lọ́wọ́ ìgbà tó ti bẹ̀rẹ̀ kó tó di kó rẹ̀ sí ọjọ́ àwọn àkìrí lọ́wọ́ bó ṣe wà lọ́wọ́ kó tó kó bẹ̀rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ títí ẹ̀ ní ìwà lọ́wọ́ kọ̀ọ̀dẹ́sẹ̀ wo ló wà lẹ́yìn ó ní kó sọ́wọ́ wọn kọ̀ọ̀dẹ́sẹ̀ wo ló wà wọ́n náà wọ́n méjì ìdàtọ̀ àwọn pé ìdó kù fún ẹ nísìnyí ni pé kí ni o kó o padà kúrò lọ́wọ́ wọn kó o sá fún wọn kó o wá lọ dúró tọ́lọ́run kó o wá máa ṣe istighfar Ọlọ́run ní wastaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidakum bi amwalin wa banina wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara Ọlọ́run bá ní wastaghfiru ẹ tọrọ àforíjì Ọlọ́run ọba yín ẹ tọrọ àforíjì nínú ọba ti ṣe òní ẹ̀yin àti gbẹ́bọ lọ síbi kan ó ti ẹ̀ ó ti ẹ̀ lọ́dọ̀ àfáà kan ti ṣe bá kan àfáà kan ti gbégbé kúgbélé lọ́wọ́ ó ti kó o so kíní kan mọ́ra ó ti kó o so kíní kan sẹ́ni wà náà lé gbogbo ẹ̀ pátápátá astaghfiru rabbakum ẹ wá àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run innahu kana ghaffara ẹjọ́ Ọlọ́run ọba rí jìnnà nígbà ìmọ̀ tẹ́yìn bá ti di mùsùlùmí tó ti mùsùlùmí sí àmọ́ pé bá yẹ ẹ̀ tó sọ́dọ̀ aláwo àti àá lẹ́tọ́ tó ti mùsùlùmí ṣùgbọ́n àwọn tí wọ́n pera wọn láláwo tí wọ́n sọ pé àáfàá làwọn tí mùsùlùmí wà àáfàá ní lágbàá lọ pé àlẹ́ ìyẹ̀bù ló fi lò ìdájí ìyẹn ló lò ṣáà rírà eléyìí kí ló máa ṣe sí eléyìí tí ẹ bó bá ti ń fọṣẹ tó bá ti ń lu ẹ ẹ sáà máa fi eléyìí para ọmọta lọ́jà oògùn àwúre tó dájú ní ìjọ tó a ti ń sọ báwọn fún ẹ kó o mọ̀ pé àtàyè rẹ àtàlùkíámọ̀ rẹ ni wọ́n ti ń bàjẹ́hùn so tó wá jẹ́ ńgbà tó wá jẹ́ pé àwọn àfáà náà ni wọ́n á pàtẹ rẹ̀ kì í ṣe pé àwọn kèfèrí kan ń ta
tá a sọ pé ọ̀dọ̀ àwọn kèfèrí ẹ̀yin mùsùlùmí kí ló so ọ̀dọ̀ ẹ̀ tẹ́ pé láàfà so ni ló fi jẹ́ pé o gbọ́dọ̀ ṣọ́ra o gbọ́dọ̀ mọ̀ pé àwọn ọmọ ìsàfà di àwọn ilé àwọn àfà mi nígbà tó bá ti àfà súnà kò lè dánwó ẹ̀wò àwọn tó ń dánwó ẹ̀wò náà làbá kí ni àwọn àfà àjàgbàjàgbà àwọn àfà àjàkújàkú àwọn àfà rèdèrèdè àwọn àfà yẹmọyẹmọ so nítorí ìgbésẹ̀ ẹ̀jẹ̀ wọ́n bá tí wọ́n jẹjẹ wọ́n sì bá wọn jẹ wọ́n tún wọ́n bá àlùjáàmà àwọn ẹlòmíì jẹ wọ́n sùn ní aláwọn tó lọ́kùn fàájà ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní àdìtì àádú àdìtì ìjìnà kúrò níbi tàwí òun ní ìjìnà sí mọ́ lọ́dọ̀ tawhid tó yẹ pé táwọn afá bá fọ́ kalẹ̀ náà ṣàlàyé tawhid fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ àmà àwọn tó ń bọ̀ tawhid ó kú ní kékeré ibẹ̀ làlàáfíà ìsẹ̀mí ayé wá wà ibẹ̀ ní àlàáfíà àti àkàtọ̀ ló jẹ́ gbogbo ẹ̀ máa jọ ànábì ìbò ti gbé lọ́wọ́ rẹ̀ tàwí pàápàá jùlọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ṣe pé tawhid ti dàrú máwọn àfáà gangan lọ́wọ́ so a gbọ́dọ̀ ní nǹkan kan tá a sọ tó ju tawhid lọ ṣe rí ọ̀rọ̀ gbogbo akírun àṣekì a máa yanjú yẹ láàrin ara wa a máa yanjú yẹ nínú mọ́sálásí wa a máa yanjú yẹ nígbà tá a bá jọ ń pàdé a máa yanjú ṣùgbọ́n ọ̀rọ̀ tawhid a máa kéde yẹ fún gbogbo ayé ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo ayé torí pé limada tawhid ní tìtorí wípé ọlọ́run ọba àlékiọlá kọlákọ́nà ní tawhid ọlọ́run ọba àlékiọlá ó dá wa fún nítorí tawhid ni voice Allahu Akbar voice tèmi gangan náà fúnra mi kò já dáadáa so voice yẹ tèmi gangan so torí ó rẹra díẹ̀ ni so voice yẹ gangan kò já so ó lè má jẹ́ network voice tèmi gangan náà ń ṣe bẹ́ẹ̀ so inshallah àpẹ̀lú ògo ọlọ́run ibi náà ládùú sí abẹ́lọ́run ọba àlékiọlá àtẹ̀mí tí mò ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ọlọ́run jẹ́ àsọ̀kalẹ̀ dáadáa gbogbo àwọn àfáà tán sì ń pèpè lọ síbi ṣíríkù iná abẹ́lọ́run ọlọ́run àbíọ́ báwa yọ wọ́n kúrò níbi rádaràda náà ọlọ́run báwa yọ wọ́n kúrò ńbẹ̀ ọlọ́run àbíọ́ báwa yọ wọ́n kúrò ńbẹ̀ ọlọ́run àbíọ́ báwa yọ wọ́n kúrò ńbẹ̀ ok now wọ́n ní fọ́ìsì yẹn ti wà ok now alhamdulillah so ọlọ́run báwa yọ wọ́n kúrò ńbẹ̀ abẹ́lọ́run kí wọ́n kú bẹ́ẹ̀ àbẹ̀lọ́n kú because wọ́n bá kú bẹ́ẹ̀ ṣé wọ́n fẹ́ wọ́n fẹ́ àlùjánnà gbogbo wa bá wà àlùjánnà fẹ́ àlùjánnà ò lékún so kí láwọn àbẹ̀lọ́n pé kẹ́ ẹ wọná sí ṣùgbọ́n tá à ń sọ náà ni pé àní ẹ má ṣì àwọn èèyàn lọ́nà mọ́ ẹ má ṣì àwọn èèyàn lọ́nà ẹ ní agídí tẹ́ ẹ sì ní òní agídí tí ó bá ti yín jẹ́ ni nǹkan tá à ń sọ nìyẹn agídí tí ó ṣe kí ni o tí ó bá ti yín jẹ́ ni ẹ kàn máa ṣagídí irọ́ lásán kò sí sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe ṣé ẹ lè sọ pé ká má sọ̀rọ̀ nípa tàwíìdì mọ́ ni àbí ṣé ẹ sọ pé a gbọ́dọ̀ rìn mọ́ ni àbí ṣé ẹ sọ pé a gbọ́dọ̀ ìbájọ́ ń pàdé àjọ ń jókòó ọ̀rọ̀ tá a sì ń sọ lórí afẹ́fẹ́ náà là ń sọ àsọ̀rọ̀ míì so nǹkan tá à ń sọ náà nìyẹn so gbogbo akíntẹ̀ kan ń ṣe ẹ̀ ń ṣe nítorí àwọn èèyàn pé ẹ fẹ́ kí kọ́sítọ́mà ó lọ nígbà tọ́rọ̀ bá ti yé kọ́sítọ́mà ṣèbí kò yé wọn tẹ́lẹ̀ ni ìgbà tó bá ti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé yín tẹ́lẹ̀ àní wọ́n fẹ́ sin lọ́n wọ́n wá bọ́ sí wrong hand wọ́n fẹ́ sin lọ́n èyí wá ń lu opportunity pé wọ́n fẹ́ ràn Ọlọ́run wọ́n fẹ́ sin lọ́n yẹ ẹ wá fi ń jẹ wọ́n níjẹkújẹ láti ẹ̀tún wá fún wọn tẹ́ mọ̀ pé bá tiẹ̀ tó ń jẹ wọ́n tẹ́ ẹ sì tó ń ta ìmọ̀nà dáadáa fún wọn pé ìtànàbí sọ ni o ní tí Ọlọ́run sọ ni o tó yẹ pé dáadáa náà lè ń tà fún wọn ẹ wá ta fún wọn ìtẹ́ tó ń tà fún wọn náà nírọ́ ìtẹ́ tó ń tà fún wọn náà lánù ìtẹ́ tó ń tà fún wọn náà làdánù ẹ̀wọ̀n alágídí lórí ẹ̀ alágídí yín yẹ kò tó agídí ọmọ ọlọ kò tó tọlọ kò tó ti yẹ so òdodo yẹ ìlàwọ́ mọ̀ sọ fún yín tó bá wà wí kẹ́ ẹ gbọ́ ó bá wí kẹ́ ẹ mọ́ gbọ́ àmọ́ àwọn tí àwọn ọmọ gbọ́ nígbà tí wọ́n bá ti ń gbọ́ ẹjẹ́ àjọ máa ta kàn ń gbọ́ ọ̀rọ̀ ẹ máa sọ tí yín káwa náà máa sọ tiwa ṣèbẹ́yìn náà ti rí nísìn nígbà tá àti máa dá yín lóhùn ṣe bẹ́ẹ̀ rí pé ẹ̀ ń rọ́wọ́ mú ìwọ nígbà ní ìsìn tá a ti ń dá yín lóhùn tá a ti ń ṣàlàyé fáwọn èèyàn ṣé ẹ̀ ń rọ́wọ́ mú bẹ́ẹ̀ mọ̀ ebi ti dé táyé ṣe àbí kí náà ń pókó ẹ̀ ìrántí má ṣe ń pókó ọkùnrin tó ní ebi ti dé báyìí
ebi ti dé. So jàmá mùsùlùmí, so ẹ lọ gbà fọ́lọ́run. Àdúrà tiwa náà ni Ọlọ́run bá ìjọba kó fi tàwhídì yé yín, so kó fi yé yín, so Ọlọ́run bá kó fi yé, Ọlọ́run bá ló fi yé àwọn náà, Ọlọ́run bá kó fi yé yín, so ẹ sì jẹ́ kọ́tà ẹ má sọ pé ẹ ti sàfà mo ti ṣe bó o bá kọ́ o lè mọ ọ̀rọ̀ pé o ti jáfà lọ́dún 20 years ago, o ti jáfà lọ́dún 20 years ago, ẹ bá mú sí àrímí náà máa rẹ̀ àti àrímí náà irọ́ kò lè yé ọ. O lọ jókòó ló kọ́ tàwhídì lọ́dọ̀ àwọn àfà àti tàwhídì yé lọ́dọ̀ àwọn àfà súnà tó yanjú. Al-ilmu bi-ta'allum, wọ́n nìkan tí wọ́n pè é bí ìmọ̀ èyí máa ń kọ́ ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ àwọn sọ̀hábà ní ìmọ̀ yìí. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run rán màláíkà Jibril sí pé kó máa kọ́ nímọ̀ ni. So bó ni wọ́n ṣe wá sọ pé ìwọ wọ́n bí ọtí mọ̀ irọ́ ló pa. So ìmọ̀ èèyàn kẹ́kọ̀ọ́ ẹni, so tàwhídì ó wà lọ kọ́. Gbogbo ìgbà tó ló kẹ́kọ̀ọ́ tó ló ké o ṣe kí ni yẹn o kọ́ tàwhídì wọn ò kò yí ọ, torí pé àwọn tí wọ́n fẹ́ àwọn ìwò náà ló fẹ́ ṣàlàyé ẹ̀ fún wọn náà, torí pé kò yá wọn náà. Ṣùgbọ́n ní kèé ṣe ẹ̀ṣẹ̀ kèé dẹ̀ ṣe pé èyí ò mọ nǹkan ṣebí kéèyàn ó kàn. Bàbá wa Bookbas rahimahullah rahmatan wasi'a àkọlọ́ba kó bá kẹ́ bàbá wọn ni ẹnìkan ní ìmọ̀ kan wọn wà wípé lágbájá yìí èyí tó mọ èmi ò tó mọ o mufti ni Bookbas wọn ni èyí tí wọn ní tó mọ èyí bá nínú àwọn ènìyàn wọn bá ṣe alùkọ bàbá tán wá gbọ́ ọlọ́run tán wá gbọ́ tán wá kẹ́kọ̀ọ́ wọn wá ní ìmọ̀ yẹn ẹni yẹn nímọ̀ yẹn bàbá ní ìsìnmọ́ ìwà kọ́ ẹni yẹn wá ní àbábẹ́ má wọlé màá wá máa kọ́ ẹ màá wá bàbá ní ara èèyàn máa ń wá mọ̀ lọ ni èmi ní ìmọ̀ wá bá ọ. Àwọn ṣe báwọn àgbàlagbà onímọ̀ nìyẹn ìbáwọn nìyẹn wọn ò sọ báwọn ti mọ gbogbo nǹkan tán náà wọ́n ń kọ́ kí wá ló ṣe wọ ọmọ ọdún mélòó ni ọ 60 years 70 years ló sọ ara rẹ di pé ara ibi tó ti mọ̀ kí ló mọ̀ má jọrọ ẹ lójú ó mọ nǹkan kan ò sì jẹ́ nǹkan kan wájú Ọlọ́run ẹni tó jẹ́ nǹkan wájú Ọlọ́run ẹni tó jẹ́ èèyàn pàtàkì wájú Ọlọ́run òun náà lẹni tó bẹ̀rù Ọlọ́run. Jàmá mùsùlùmí ẹjẹ́ àṣẹ mẹ́ẹ̀dọ̀ so èyí tí wọ́n ń pè wá sí olódodo ọ̀rọ̀ Ọlọ́run èyí tí wọ́n ń pè wá sí tàwhídì ayé wọ́n sí ìbàjẹ́ àwọn oníbàjẹ́ láti àgbo ìjálùwà ló máa ń pè wá sí tàwhídì kọjá bẹ́ẹ̀ lẹ́yìn bá ní tàwhídì ìgbésí ayé rẹ̀ ò lè dá àlùkìyámọ̀ rẹ̀ náà kò lè rọrùn rárá bí ti wulẹ̀ kó mọ. So ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ní tàwhídì ìgbésí ayé rẹ̀ ó dá àlùkìyámọ̀ rẹ̀ ó sì dá abẹ́lọ́wọ́n ọba àlekíọ́lá kó dákun kó jọ kó fi wá sínú àlù tawhid kọ́lọ́wọ́n bá kó dákun kó jẹ́ kí gbèsè ayé wọ́n dà àjálù ọlọ́mọdé ò jálù wa àjálù tí ọlọ́wọ́n bá fi máa bínú sí yàn abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kó mọ̀ jẹ́ ó ṣẹlẹ̀ sí wa kọ́lọ́wọ́n bá kó mọ̀ bínú sí wa ọ̀sẹ̀wálẹ̀ tí ó mọ̀ gbọ́rọ̀ lọ tí ó sì mọ̀ tẹ̀lé ṣèwálẹ̀ tí ó mọ̀ gbọ́rọ̀ lọ tí ó sì mọ̀ tẹ̀lé mọ́ ṣèwálẹ̀ tí ó wà fi tawhid lẹ̀ tí ó wà lọ máa ṣe ṣíríkù mọ́ ṣèwálẹ̀ tí ó fi tawhid lẹ̀ tí ó wà lọ máa so oògùn mọ́sí wa lẹ́ni tí ó fi tàwhídì ilẹ̀ tí ó wà lọ́mọ ṣe jálàbí Ọlọ́run àbíọ́ gbogbo àwọn tí wọ́n sì ń ṣe gbogbo ẹ̀ náà tí wọ́n ń ṣe jálàbí ni tí wọ́n ń ṣe oògùn kiri ni tí wọ́n ń ṣe gbogbo ẹ̀dá báárà káàkiri Ọlọ́run àbíọ́ fòdodo hàn wọ́n lódodo jẹ́ kí wọ́n lè tẹ̀lé o gbogbo agídí tí wọ́n tó ń bẹ́nu Ọlọ́run bá wa rọ agídí inú wọn o torí kí wọ́n gbogbo ẹ̀ bá lágídí bá ní yóò jìyà níwájú Ọlọ́run ni Ọlọ́run a sì fẹ́ kí wọ́n jìyà àwa náà sì fẹ́ jìyà Ọlọ́run ọba àbíọ́ àtàwọn Ọlọ́run pa wá pọ̀ kẹ́ Ọlọ́run kẹ́ wa Ọlọ́run ṣàánú wa yọ wá kúrò nínú wàhálà gbogbo àìfẹ́ gbọ́ àìfẹ́ gbà kíníkà ìgbà káwó kan wọ́n sàn ṣàgídí pétọ́ àwa la sáà nímọ̀ àwa la sáà irọ́ ìyẹ̀kọ́ mọ́ ṣe fáàrí inna Allah la yuhibbu man kana muqtalan fakhura Ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tó bá rí aláríyàn Ọlọ́run fẹ́ràn ẹ̀ so ṣùgbọ́n tá à ń pè wá sí òun ni wípé kí ni o òun ni pé àní òdodo tọ̀rọ̀ Ọlọ́run òun ni kẹfà àwọn èèyàn lẹ̀ jẹ́ wọn ó sin lọ́hùn ẹ jẹ́ káwọn èèyàn ọ̀rọ̀ lọ́hùn sí wọ́n bá yà àwọn èèyàn jẹ́ wọ́n bá rí kọjá àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tí mò ń ṣàlàyé àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tẹ́ tó jẹ́ pé inú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ tó mọ̀ jù mí lọ náà lẹ́pọ̀ abẹ́ lọ́hùn Ọlọ́run bá àlékè ọlá kó dàpọ̀ kó jọ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ṣẹ́ tí à ń ṣe Ọlọ́run bá kó dàpọ̀ kó jọ kó ṣe ẹni wà fún wa láyé ń bí ìsìn ní ìwé fún wa kó ṣe sábà bí láti wà já
àlùjánnà Firdaus. Mo tún bẹ lọ́n lẹ́ẹ̀kan sí fún àfáwà Saheed Shittu tí wọ́n dúró lórí pé iṣẹ́ ọlọ́run ọba ò ní wó, àlódodo ọ̀rọ̀ ọlọ́run ọba yóò mọ̀ tàn ní. Mo bẹ lọ́run ọba fún wọn, ọlọ́run ọba máa bá ń ṣàlékún dáadáa fún wọn, wọ́n bá ń fi sọ̀rọ̀ rẹ̀ sọ wọn àtàwọn àti gbogbo àwọn ẹbí wọn, ọlọ́run máa fi sọ̀rọ̀ rẹ̀ sọ wọn. Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tá a wá dúró lórí pé iṣẹ́ ọlọ́run ọba yóò máa lọ ni, iṣẹ́ ọlọ́run ọba ò gbọ́dọ̀ dúró, iṣẹ́ ọlọ́run ọba ò gbọ́dọ̀ kú. Gbogbo apáta ọlọ́run ọba yóò ṣàlékún dáadáa fún wa, ọlọ́run ọba ìfiwálẹ̀ ńgbà kọ̀ọ̀kan. Gbogbo jàmá tá a náwó mọ́sálásí Save Your Soul, ọlọ́run mọ́sálásí náà èèyàn béèyàn bá rí inú yìí ó sì máa dùn. So ọlọ́run ọba àlékiọlá yóò dùn sí gbogbo yín, ọlọ́run ọba yóò bá ní san gbogbo yín lẹ́sìn lò. Ọlọ́run á gbọ́ pé wọ́n tún orí pé táwa náà bá mọ̀ tí wọ́n ń ṣe á rí i pé ó kọjá owó pé kì í ní o gbogbo tó ti ṣe kéde sókúta owó ni so gbogbo àwọn tí ọlọ́run ọba àlékiọlá yóò máa tún ràn wá lọ́wọ́. So wọ́n tó àwọn tí lọ́sẹ̀ tó ń bọ̀ ni wọ́n pè, so kọ́lọ́run ọba àlékiọlá kó ràn gbogbo wa lọ́wọ́. Àwọn tá a ráyè dá sí lákọ̀ọ́kọ́ ọlọ́run ọba kó jẹ́ kí àjàsílẹ̀ àwọn ènìyàn tó ti wálẹ̀ láwọn tí ó sì mọ́sálásí tó yẹ pé tọ́ wọ́n ti ń béèrè Save Your Soul kó sáwà kọ́ mọ́sálásí àwọn kó sáwà so iṣẹ́ rẹ̀ nù níyàn bá ti ń sàwọn iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ yóò sì kiri so yọ bá bẹ́ẹ̀ àwọn ilé yẹn ní máa ṣe fún owó èèyàn sí kí ló sì ní kòkòrò ó lè tó ṣéèfù sí báńkì ayé èyí tó ṣéèfù sí nìkan èyí tó ṣe kíní kan èyí tó bá ná yóò jẹ tó kó tó kú iye ó kú tó àwọn ìlú mi tó ní ṣùgbọ́n tó ti ṣéèfù yẹ tó fi síwájú ọlọ́run yẹ iná ó lọ mọ bá ń bẹ̀ níjọ́ tó bá sí láyé mọ́ so kọ́ lọ́wọ́ bá nígbà kó dà kó gba gbogbo ẹlẹ́sìn fún gbogbo ẹ̀yin tẹ́ ná owó yín lójú ọ̀nà tọ́lọ́run tẹ́ ẹ ná láti fi kọ́ mọ́sálásí ọlọ́run tẹ́ ẹ ná láti fún iṣẹ́ ọlọ́run ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ o ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ o ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ o gbogbo àwa tí a dẹ̀ tún ń gbìyànjú náà pé eléyìí tí wọ́n tún fẹ́ ṣe yìí náà kọ́lọ́run ọba kó má yọ àwa náà lẹ̀ kó ṣe é rọrùn kọ́lọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn tá a ti ná tẹ́lẹ̀ àtàwọn tá a ti ná tá a ti sì fẹ́ ná àtàwọn tá a ti ná tẹ́lẹ̀ tá a tún ná àrísìkí ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí péyàn bá ti ń náwó sójú ọ̀nà tọ́lọ́run owó rẹ̀ ó máa pọ̀ sí ni péyàn bá èèyàn ò ní ná sójú ọ̀nà tọ́lọ́run kó wá tán lọ́wọ́ ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ so èèyàn ná nǹkan sójú ọ̀nà tọ́lọ́run kí nǹkan wá tán torí pé lójoojúmọ́ ni màláíkà máa ṣàdúrà pé àwọn tí wọ́n náwó wọn sójú ọ̀nà tọ́lọ́run ọlọ́run máa gbòòrò ọlá wọn so àwọn tí wọ́n wà náà tí wọ́n ya wọn tí wọ́n ná sójú ọ̀nà ọlọ́run pọ̀ láwọn so ojoojúmọ́ làwọn màláíkà méjì yẹn òní wọ́n ń sọ bẹ́ẹ̀ abẹ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ náwó yín tó sì jẹ́ pé àwọn èèyàn kan tó wá ń sọ pé wọ́n tún wá ń bínú pé ẹ̀yin tẹ́ náwó tẹ́ fi kọ́ mọ́sálásí tó dáa bá ń nì wọ́n wá tún sọ pé tọ́ ẹ bí èrò wọn ni pé kó má sówó lọ́wọ́ yín mọ́ èrò wọn ni pé kẹ́ ẹ má rí ṣe mọ́ ọlọ́run ọba àlékiọlá tó wá jẹ́ pé òun lọ́ba tí ń control ọlọ́run ọba àlékiọlá òun lọ́ba tí ń ṣoore fẹ́dà tó jẹ́ pé àwọn ò lè ṣe gangan àwọn gangan fúnra wọn dọ̀yìn ọ̀lẹ ni wọ́n wò mọ̀ kankan so ọlọ́run ọba yẹn àwa bí ọlọ́run wọlá kàtàkàtà táwọn ẹ̀yẹ tó ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó yín tẹ́ ẹ ná tọrọ ẹni tó ná kọ́bọ̀ ẹni tó ná owó tó kéré jù kọ́lọ́run ọba àlékiọlá kó wá dá yín lọ́lá tó tayọ láì mọye owó tẹ́ ẹ ná yẹn nílọ́po kọ́lọ́run ọba àlékiọlá kó ṣe fún yín wọlá láìláì wọlá pẹ́ ẹ dá sí mọ́sálásí tọ́lọ́run ọba yẹn pẹ́ ẹ náwó yín sójú ọ̀nà rẹ̀ kì í ṣe pé ẹnìkan lẹ́ ná fún ẹ ná sójú ọ̀nà rẹ̀ mọ́sálásí tọ́lọ́run ọba yìí ọlọ́run ọba àlékiọlá yóò wá sí kíni yóò pọ̀lú gbogbo ìjọba ọlọ́run ọba àlékiọlá yóò wá sí oore kàyàkàyà ìtẹ́ olùkọ́ àtẹ́tẹ́ olùkọ́ ẹ̀fọ́ tí tẹ̀ lọ́wọ́ láti wọ́n lápẹ́ náà sójú ọ̀nà tọ́lọ́ yìí ọlọ́run ọba àlékiọlá yóò fi oore yóò tẹ̀ lọ́wọ́ ìtẹ́ tó ń rẹ̀ tó ń jẹ́ pé ọlọ́run yóò tẹ̀ lọ́wọ́ paríparí ẹ̀ ọ̀hún jẹ́ wà nínú fèrè dá ọ̀la láì láì lọ́wọ́ fún alẹ́mi tó gbúlò ẹ̀yọ́ wà jẹ́ a máa pàdé ní ọjọ́ Tuesday inshallah pẹ̀lú àfàwà Saheed Shittu àjọ máa pàdé tó bá dọjọ́ náà àwọn tá a bá níbèrè ẹ jẹ́ ká ìgbésẹ̀ wà bá dọjọ́ Tuesday kí a wá béèrè pẹ̀lú ọlọ́run bá nìkan yóò sì rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ó sì jẹ́ kẹ́mi wá gùn lórí rẹ̀ àlékún àlàáfíà ara ọlọ́run àti fún àdínà ọlọ́run bá yọ ọlọ́run bá àlékún ọlá bá ṣàìsàn àtúndì ọlọ́run bá àlékún lánàá ní owó wa san ẹlẹ́bọ̀ kankan bá dákẹ́ ní pọ́sáìsì
wọ́n ní ọlọ́run gbogbo yín pátápátá wọ́n ní àdìsí kò dùn sí wọ́n ní gbogbo yín pátápátá ní aláàárẹ̀ àyàfi tèmi ọlọ́run bá wò sàn abẹ́ lọ́wọ́ bá kọ́lọ́ bá kó wo ẹnì kọ̀ọ̀kan wá sàn níbi èyíkéyìí àárẹ̀ tí ó bá ń ṣe wá. aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisairil muslimin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.